ọwọ́ tẹ 5 lára àwọn tó pa ọlọ́kadà kan. Bí ọ̀rọ̀ táwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá Kàngárà níjọba ìbílẹ̀ Bauchi ń sọ bá jẹ́ òótọ́, lójú ẹsẹ̀ tí wọ́n bá ti parí gbogbo ìwádìí wọn tán lórí àwọn 5 kan báyìí tọ́wọ́ wọn tẹ̀ lórí ikú ọlọ́kadà kan tí wọ́n ní wọ́n pa lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún yìí ni wọ́n máa fojú gbogbo wọn pátá balẹ̀ ẹjọ́ fún ìdájọ́ lórí ohun tí wọ́n ṣe. Àtẹ̀jáde pàtàkì kan èyí tí alukoro iléeṣẹ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Ahmed Wakili fọwọ́ sí tó tẹ̀lé iṣẹ́ Aláròyé lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ dáadáa lọ́jọ́ Friday ọjọ́ 21 oṣù yìí pé 5 lára àwọn ọ̀daràn kan tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe pa ọlọ́kadà kan olóògbé Muhammadu Toko lágbègbè Kangere níjọba ìbílẹ̀ Bauchi lọ́wọ́ àwọn ti tẹ̀ báyìí tí wọ́n sì ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn láti fọwọ́ òfin mú àwọn yòókù náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sọ pé ṣe làwọn gba ìpè látọ̀dọ̀ ọ̀gbẹ́ni Umar Ibrahim tí í ṣe ẹ̀gbọ́n olóògbé ọ̀hún tó ń ṣiṣẹ́ ọ̀kadà gígùn lágbègbè náà pé òun ò rí àbúrò òun mọ́ rárá. Gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ látẹnu alukoro SP Ahmed Wakili, ó ní láìpẹ́ yìí ni ẹ̀gbọ́n olóògbé Muhammad Toko lọ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè Mainamaji létí pé òun ò rí àbúrò òun tó ń ṣiṣẹ́ ọ̀kadà gígùn nígbà tó máa fi dọjọ́ 9 oṣù kẹrin ọdún yìí làwọn kan bá tún wá fi tó àwọn ọlọ́pàá tẹ̀sán Mainamaji létí nípa òkú kan tí wọ́n rí lágbègbè Shinge níjọba ìbílẹ̀ Ankaleri. Ojú ẹsẹ̀ náà sì ni ẹ̀gbọ́n olóògbé Muhammad Toko ti lọ wò ó tó sì sọ pé òkú àbúrò òun ni. Lójú ẹsẹ̀ náà làwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ láti fọwọ́ òfin mú àwọn tó ṣekú pa olóògbé Muhammad Toko. Nínú ìwádìí àwọn ọlọ́pàá ni wọ́n ti gbá ọ̀gbẹ́ni Hashimu Adamu ẹni ọdún 22 tó ń gbé lágbègbè Badaushi níjọba ìbílẹ̀ Ankaleri pẹ̀lú Anas Mohammed ẹni ọdún 23 lórí ọ̀rọ̀ ikú olóògbé ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé gbàrà tọ́wọ́ òfin ti tẹ àwọn ọ̀daràn náà ni wọ́n ti jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pé lóòótọ́ làwọn fọgbọ́n tán olóògbé ọ̀hún lọ sínú igbó Shinge lágbègbè Badaushi níjọba ìbílẹ̀ Ankaleri táwọn sì gún lọ́bẹ lẹ́gbẹ̀ẹ́ ikùn tó sì kú pátápátá. Wọ́n ní lẹ́yìn náà làwọn fi òkú rẹ̀ sílẹ̀ níbi táwọn pa á sí táwọn sì jí ọ̀kadà rẹ̀ gbé sá lọ gẹ́gẹ́ bí ohun táwọn ní lọ́kàn tẹ́lẹ̀. Lára àwọn ẹrù òfin tí wọ́n bá lọ́wọ́ àwọn ọ̀daràn náà ní ọ̀kadà kan tí wọ́n gbàgbọ́ pé ó ṣeéṣe kó jẹ́ ti olóògbé ọ̀hún. Bákan náà ni alukoro náà sọ pé gbàrà táwọn bá ti parí iṣẹ́ lórí ìwádìí táwọn ń ṣe làwọn máa fojú wọn balẹ̀ ẹjọ́ tí wọn yóò sì gba ìdájọ́ tó tọ́ sí wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.